ẹ kú dédé àkókò yìí gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi. Ojú tẹ fi ń wò mí ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ mi ò ní di. Ohun tí mo mú wá sí ojú gbọ́ tàbí etí gbọ́ wa láàárọ̀ yìí òun náà ni àṣà ìranraẹni lọ́wọ́ nílẹ̀ Yorùbá. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mọ̀ pé àṣà lèmi ń kọ́. Ohun tí mo wá fẹ́ ṣe ní abẹ́ àṣà ìranraẹni lọ́wọ́ yẹn ni ọ̀wẹ̀. Ní ayé àtijọ́ àwọn géńdé tó sangun wọ́n máa ń bẹra wọn lọ́wẹ̀. Wọ́n lè lọ bẹ ẹgbẹ́ wọn tó sangun bíi 12 tàbí 15 láti lè bá wọn ṣiṣẹ́ wọn, torí jọ́ tán bá bẹ̀rẹ̀ náà gbọ́dọ̀ parí iṣẹ́ ọ̀wẹ̀. Bóyá wọ́n fẹ́ géko ni o, bóyá wọ́n fẹ́ sanko ni o, bóyá wọ́n fẹ́ kọ ebè ni o, bóyá wọ́n fẹ́ gbin iṣu sí ni o, wọ́n á lọ bẹ ẹnìyẹn. Ìjọ́ yẹn náà máa bẹ̀rẹ̀, ọjọ́ yẹn náà máa parí ẹ̀. Yorùbá máa ń sọ wípé àgídí màlàjà awo nígbàwo nígbọ̀nwọ́ awo lè fẹ̀. Bí awo ò bá gbáwo nígbọ̀nwọ́ awo atẹ́ awo aya. Ọjọ́ kan yẹn wọ́n máa ranra wọn lọ́wọ́, wọn á jọ ṣe. Tó bá di pé kí wọ́n parí iṣẹ́ yẹn tó ń rẹ̀ wọ́n, wọ́n á wá sọ wípé èèwọ̀ a kì í rí àgékù ejò nínú ìsà. Onílò ní jẹ́ ẹni abẹ lọ́wẹ̀, wọ́n gbọ́dọ̀ parí iṣẹ́ yẹn níjọ́ yẹn. Tó bá ti wá parí, bóyá ó ti wá súnmọ́ bí ọwọ́ alẹ́ kan tó parí, wọ́n á sun iṣu jẹ, wọ́n á dẹ̀ mu ẹmu agbè kan tàbí méjì, wọ́n á mú lé. Ẹnìyàn á wá dá ọjọ́ tó máa dáná fún wọn. Ọjọ́ tó máa dáná yẹn á gún iyán, wọ́n á ṣe ọbẹ̀ pẹ̀lú ẹran ìgbẹ́, wọ́n á wá fi tẹ́ wọn lọ́rùn. Wọ́n á fi tẹ́ wọn lọ́rùn. Inú wọn á dùn, wọ́n á súre, wọ́n á wúre fún ẹni tó tẹ́ wọn lọ́rùn yẹn pé oko yẹn, oko táwọn bá ṣe yẹn ó máa jáde dáadáa. Ṣùgbọ́n ẹni tí ò bá tẹ́ wọn lọ́rùn, òdì kejì náà máa gbélé lórí pé oko ẹ̀ ò ní jáde dáadáa. Nítorí ìdí èyí, ibi tẹ́ bá ti rí fídíò Culture by Ade Anade, ẹ máa like, follow, share, comment. Ṣé rí bẹ́ẹ̀ tí ń ṣe bẹ́ẹ̀ tẹ́ ń gbéṣẹ́ mi lárugẹ, Ọlọ́run á gbé ayé yín lárugẹ. Ó